Gbogbo ọmọ Yorùbá, ṣe dáadáa là bá lé. Mẹ́wàá ń ṣẹlẹ̀ Junior, bẹ́ẹ̀ ni ẹni kan ló mọ̀. Ó ní ìròyìn kan tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára. Ìròyìn yìí, ó lágbára. Bẹ́ẹ̀ ni, ó lágbára, ó lékenkà. Látàrí gbogbo bí àwọn ajínigbé, bí wọ́n ṣe ń da gbogbo ìlú rú ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo wa náà la rí bó ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí wọ́n jí àwọn ọmọ kéékèèké gbé, àwọn ọmọ iléèwé, tí gbogbo ìlú dàrú, tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, tí gbogbo everybody, wọ́n jáde tán sórí ọ̀rọ̀ yìí. Ibẹ̀ la ti rí àwọn èèyàn bíi Very Dark Man, ó ya wọ ìpínlẹ̀ Ọ̀yọ́, tán lọ rí gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ yìí. Kí ni gómìnà Ṣèyí Mákindé sọ nígbà táwọn boys pariwo pé ẹ wo, tẹ bá mọ̀ pé ní àwọn èèyàn tó fẹ́ lọ, àwa ọ̀dọ́ a ṣetán láti ya wọnú igbó náà. Gómìnà dá wọn lóhùn wípé ẹ wo, ẹ má worry. Àwọn ọmọ ológun wọn ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Pàápàá jùlọ ó ní ọmọ ológun kan tó yẹ pé wọ́n ti pa láìpẹ́ yìí, nígbà tí wọ́n fẹ́ lọ kojú àwọn arábí pé wọ́n pa á, pé má worry pé báwọn ọmọ yẹn ṣe máa jáde láìpẹ́, àwọn máa make sure pé àwọn ṣe ọ̀nà yẹn láti jáde. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ní táìmù yìí tó jẹ́ pé àwọn election ń bọ̀ ní 2027. Ẹ mọ̀ pé tó bá ti di time election báyìí, kò ń ṣe ọwọ́ gbogbo àwọn èèyàn ló máa ń mọ́. Now ó níbi tá à ń lọ o. Lẹ́yìn tí olóyè Sunday Igboho sọ pé okay o, mo ṣetán àti wọnú igbó, ẹ jẹ́ mọ̀ pé ó ní ohun tó fà á tí olóyè Sunday Igboho tó tún fi wọnú igbó yẹn lọ, pé láti lọ ran àwọn ọmọ yẹn lọ́wọ́. Lẹ́yìn táwọn agbésùmọ̀mí yìí, àwọn Fúlàní yìí tí wọ́n jí àwọn ọmọ ìlú Igboho gbé, tí olóyè Sunday Igboho dẹ̀ jáde pé láyé, ẹ bẹ̀rù mi ni. Èmi tí ó yẹ pé mo máa ń jáde káàkiri lọ sí gbogbo àwọn oríṣiríṣi ìlú lọ ràn wọ́n lọ́wọ́, tí wọ́n dẹ̀ máa gbọ́ràn sí mi lẹ́nu. Ó wá yá, ẹ tún wá ṣe dé ìlú tèmi. Ẹ̀rù ó máa bà yín, àyà ó máa fò yín. Láti bẹ̀ lọ, olóyè Sunday Igboho fún wọn ní wákàtí méjì. Gbogbo wa náà la gbọ́, la mọ storyline yẹn. At the end of the day, wọ́n dá àwọn ọmọ ìlú yẹn padà. Though àwọn kan sọ pé irọ́ ni, pé fíìmù ni, pé wọ́n act ẹ̀ ni. At the end of the day, wọ́n rí i pé wọ́n act ẹ̀ o. Ó ṣẹlẹ̀, olóyè Sunday Igboho ṣẹlẹ̀. Fún àwọn tó yìí ń pariwo pé wíwá fíìmù ni, àwọn yẹn kàn ń tanra wọn ni. Ṣùgbọ́n àwa mọ̀ pé eléyìí olóyè Sunday Igboho ó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yẹn. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń jáde pé ẹ wo, tó olóyè Sunday Igboho tó bá mọ̀ pé ó sure fún ẹ pé o lè gba àwọn ti Igboho lẹ̀, kí ló wá dé tó fi lè gba àwọn ọmọ tí wọ́n jí gbé tá à ń wá látijọ́, tí gbogbo Nàìjíríà ń sunkún lórí wọn, kí ló tó ṣe lè gbé àwọn yẹn jáde, àbí? Ibẹ̀ ni olóyè Sunday Igboho wò pé tí ìjọba bá ti lè fún un ní go ahead, why not? Gbogbo wa náà dẹ̀ la rántí pé olóyè Sunday Igboho máa ń sọ dáadáa, ó tẹ̀ ti jáde lẹ́ẹ̀mélòó tó ní ẹ wo, ìjọba pé àwọn Fúlàní yìí wọn ò tó nǹkan tí wọ́n pera wọn. Bẹ́ẹ̀ ni, kẹ́kàn fíìmù go ahead ni, tí n bá dẹ̀ lè rí wọn mú, nǹkan tó bá wọn ìjọba ni kán fi mí ṣe. Àti sọ gbélé náà, kéèyàn kó tó lè jáde kó sọ̀rọ̀ àwọn nǹkan báyìí, kó tó lè láyà pé anything tí ìjọba bá ní, tán bá ní ni kán ṣe fún òun. In fact, kẹ́ tún mi mú tí n bá lè kojú àwọn arábí. Kí lẹ rò pé gbogbo eléyìí, kí lẹ rò pé ó túmọ̀ sí? Tí kò bá sure fún olóyè Sunday Igboho, kò lè ní pé òun máa jáde. Now, lẹ́yìn tó ràn gbogbo àwọn ọmọ ti ìlú Igboho tán jí gbé, tó ràn wọ́n lọ́wọ́, the next thing, olóyè Sunday Igboho, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé yá, tó bá mọ̀ pé ó sure fún ẹ, lọ gbé àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọmọ iléèwé àtàwọn olùkọ́ wọn, lọ rescue wọn. Ká tó wí ká tó fọ̀, a máa rí pé àwọn èrò ẹkùn wọ́n máa dìde, wọ́n gbéra, wọ́n wọ inú igbó lọ. Gbogbo wa náà la rí fọ́nrán yẹn.
wọ́n wọnú igbó lọ, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó máa ṣe, tán bẹ̀rẹ̀ sí ní ju drone. Ibẹ̀ àwọn ọ̀tá pọ̀, àwọn ọ̀tá ní irọ́ ni, ṣé ẹni tó bá fẹ́ gba àwọn èèyàn lẹ̀, ṣé wọ́n máa show ara ẹ̀, ṣé wọ́n máa ṣe fídíò. Meanwhile, àbúrò olóyè Sunday Igboho jáde, ìyẹn Mr. Wisdom, ó ṣàlàyé pé ẹ wo tí a bá gbé kámẹ́rà lọ, pé kò ṣe pé gbogbo everything tó ṣẹlẹ̀ nínú igbó yẹn gan la fi hàn yín, bọ̀ nǹkan tá a fẹ́ ka ẹ rí náà lẹ rí, àmọye nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ rí. Ó ní tí a bá gbé kámẹ́rà lọ, gbogbo àwọn tó ní pé fíìmù ló ń ṣe gbá ń ṣàwo, ṣé gbogbo àwọn evidence yìí ṣe máa rí? Well, nǹkan táwa mọ̀ ni wípé bóhùn wọn káwọn èèyàn kan pariwo títí, ohun tí àwa mọ̀ ni wípé orí òótọ́ tí olóyè Sunday Igboho tó wà, orí òótọ́ yẹn ó ti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ó ti ran, in fact, pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá. Ó yá ká tẹ̀ kọ́kọ́ take for instance, kí irú èèyàn bíi olóyè Sunday Igboho kó má sí ní ilẹ̀ Yorùbá láti jáde. Ṣé ẹ rò pé kò sáwọn alágbára nílẹ̀ Yorùbá ni? Ṣùgbọ́n wọn ò fi rán wọn ni, Elédùmarè ò fi rán wọn ni. Ìdí tí gbogbo wọn fi ń bẹ̀rù nìyẹn. Ṣùgbọ́n irú olóyè Sunday Igboho yẹn, lẹ́yìn gbogbo ohun tó ṣẹlẹ̀ sí, ó tún padà wá pé irọ́ sẹ̀, nǹkan tọ́lọ́run rán mi sẹ̀, mo gbọ́dọ̀ fulfill ẹ̀. Láti ibẹ̀ gan lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ̀tẹ̀ olóyè Sunday Igboho, láti ibẹ̀ lẹ́yìn kẹ́ ti mọ̀ wípé ẹni yìí ó yàtọ̀ sí tiwa. Wọ́n ní abínibí ó yàtọ̀ sí ability. Wọ́n bí olóyè Sunday bí ni, Elédùmarè rán pé wò ó, ìwọ ló máa gba ilẹ̀ Yorùbá lẹ̀. Ká wá ní pé olóyè Sunday Igboho ò sí nílẹ̀ Yorùbá, ṣé gbogbo tí àwọn Fúlàní tó ń ṣe yìí tí wọ́n ń bẹ̀rù díẹ̀díẹ̀, ẹ rò bóyá torí àwọn sójà ló ń bẹ̀rù ni? Irọ́ o. Wọn ò bẹ̀rù sójà, wọn ò bẹ̀rù ọlọ́pàá, wọn ò bẹ̀rù àmọ̀tẹ́kùn. Sunday Igboho nìkan ni wọ́n ń bẹ̀rù, tí wọ́n fi ń tọwọ́ ọmọ wọn báṣọ díẹ̀díẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, kò ń ṣe nǹkan tá à ń sọ yìí là bá máa sọ o. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe nǹkan tá à ń sọ yìí là bá máa sọ. Now, ó ní àwọn ìròyìn kan tó ń jà, ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lórí ẹ̀rọ ayélujára, látàrí wípé gómìnà Ṣèyí Mákindé, lẹ́yìn tó rí pé olóyè Sunday Igboho tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun, gómìnà Ṣèyí Mákindé wá declare curfew. Bí gbogbo ẹ̀dẹ̀ ṣe ń lọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní pé láti ilẹ̀ páwọn rò pé òkè o curfew tí gómìnà Ṣèyí Mákindé tó declare lọ́jọ́ táwọn olóyè Sunday Igboho wọnú igbó, páwọn rò pé kónílé gbélé tán sọ yìí o, páwọn rò pé nítorí pé olóyè Sunday Igboho wọnú igbó, tíjà bá bẹ̀rẹ̀ pẹ̀lú olóyè Sunday Igboho àti àwọn Fúlàní, tíjà bá bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì, tí ọ̀tá bá ń fò tó bá ń lọ, kó má bàa ba àwọn èèyàn, ni àwọn rò pé gómìnà Ṣèyí Mákindé ṣe declare curfew. Pé at the end of the day, àwọn á rí wípé àṣetorí olóyè Sunday Igboho náà ni wọ́n ṣe declare curfew. Eléyìí tó jẹ́ wípé wọ́n declare curfew pé kí ẹnikẹ́ni kó má jáde títí kan olóyè Sunday Igboho. Pé nǹkan tí everybody ti ń rò ní pé okay, at least curfew tó ń declare yìí, wọ́n máa ní pé okay, apart from àwọn ìrù ẹkùn tí wọ́n lọ ṣiṣẹ́, àṣé kò jọ́. Wọ́n ní pé àti ìrù ẹkùn àti anybody kan má jáde. Eléyìí ló surprise everybody pé kí ló dé tí gómìnà máa ṣerú nǹkan báyìí, of which awuyewuye ti ń lọ látẹ̀yìn, tí àwọn èèyàn pariwo tó ń sọ lóríṣiríṣi pé gómìnà Ṣèyí Mákindé wọ́n ló mọ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. Ẹ rí pé lè lágbára, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn believe lẹ́yìn tán ní pé former governor Ayọ̀ Fáyọ̀ṣe tó sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní wọ́n kàn rò pé bí torí bí Ayọ̀ Fáyọ̀ṣe bí ó ti fa gbáná ni, bí a kò mọ nǹkan tó ń sọ. But at the end of the day, ó jọ gàté kò jọ gàté, ẹsẹ̀ méjèèjì ló wá fi tìrò báyìí o. Báwo lẹ ṣe máa declare curfew pé kó mú everybody, including àwọn tó ń lọ jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn? Ẹ̀yin dẹ̀ lẹ ti sọ pé ẹ máa gbìyànjú ara yín láti make sure pé àwọn ọmọ yẹn jáde. Ẹ wá rí ẹni tó fẹ́ wá jáde, ẹ wá ń declare curfew. Why? Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. In fact, ó láwọn àtẹ̀jíṣẹ́ tí à ń rí, ọ̀pọ̀lọpọ̀ ń pariwo pé olórí burúkú ni Mákindé, pé ó mọ̀ nípa gbogbo wàhálà
ìdààmú tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo forúkọ bo ẹni náà láṣìírí, ẹni tó sọ eléyìí. Èèyàn kan tẹ̀ jáde, ó ní best advice so far is to give the governor house arrest with merciful protest until those people were released. Eléyìí tó túmọ̀ sí wípé kí gómìnà pé kí wọ́n ní kí gómìnà kan kó kọ́kọ́ tọwọ́ ọmọ ara ẹ̀ bá aṣọ náà, kó jókòó sílé náà di ìgbà tí àwọn ọmọ yìí a máa rí wọn gbà jáde lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Tá bá wo bí gbogbo ẹ ṣe ń lọ ńsìn, ó wá ń dàbí pé wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn wọ́n fi ń ṣe ìdìbò, wọ́n fi ń ṣe politics ni. Àbẹ́ẹ̀ rí bí oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan dẹ̀ jẹ́ ká mọ̀ wípé Makinde declared curfew because their secret is about to be exposed because of the gold mining. Tá bá dẹ̀ rántí lẹ́yìn tí a tán ṣe àfihàn gbogbo àdúgbò yẹn, ẹ rí wípé ó ní àwọn ibì kan tí wọ́n discover pé wọ́n ń wa góòlù níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá wò pé pẹ̀lú bí inú igbó yìí ṣe jìn tó, wọ́n ń wa góòlù, pé ṣé gómìnà máa lóun ò mọ bí gbogbo nǹkan tó ń lọ ńbẹ̀ yẹn ṣe ń lọ ni? Àbí ìdí rèé tí wọ́n fi ní kán má wọnú igbó. Ṣùgbọ́n báwo lẹ ṣe máa ní káwọn èèyàn má wọnú igbó tí àwọn èèyàn dẹ̀ ń kú dànù? Wọ́n ṣá discover oríṣiríṣi nínú igbó yẹn. Meanwhile, drone tí olóyè Sunday Igboho tí wọ́n lò, táwa tiẹ̀ ń rò pé ó dàbí ìjọba Ṣèyí Mákindé ló fún wọn, àbí because kò wá yé wa mọ́. Àwa tiẹ̀ kọ́kọ́ rò pé okay o, ìjọba Ṣèyí Mákindé ti support olóyè Sunday Igboho. Finally, Olúwa máa ṣeun, everybody dẹ̀ ń gbàdúrà fún Ṣèyí Mákindé. At the end of the day, àwa gbọ́ wípé drone yìí, Sunday Igboho ó fowó ara ẹ̀ ló fi ra drone yìí o. Ṣé ẹ̀ ń ríṣẹ́? Kí ni gbogbo nǹkan tó ń lọ yìí? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin èèyàn wa, báwo lẹ̀yin ṣe rí sí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí? Because kò wá yé wa mọ́ o, àbí? Kò wá yé wa mọ́. Ṣé ẹ̀yin rò pé gómìnà yìí ó mọ̀ nípa ohun tó ń lọ yìí gẹ́gẹ́ bí ohun tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ? And tẹ́ bá tún wá ronú ọ̀rọ̀ curfew náà tó fi jẹ́ wípé ọjọ́ tó yẹ kí àwọn olóyè Sunday Igboho kí wọ́n lọ jà láti rescue àwọn ọmọ yẹn, ọjọ́ yẹn lẹ́yìn wá lọ ń declare curfew pé kẹ́nikẹ́ni kó má jáde, kó nílé, kó gbélé. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí n gbọ́ èrò yín lórí ọ̀rọ̀ yìí. Kí ni ẹ̀yin rò? Kí lẹ rò pé ó ṣẹlẹ̀ gangan nílùú yẹn? Àbí ṣé ẹ rò pé gómìnà yìí ó ní àwọn nǹkan tó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ wọn ni, tó yẹ kán dá wa lóhùn? Because ọ̀rọ̀ yìí ó ti wá tojú sú wa o. Ó ti tojú sú wa, kò wá yé wa mọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, a ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ ní bẹṣu àtẹ́lẹsẹ̀. Abẹnáwò ẹni tó bá lá má bọ̀ láàrin dé bá. Kélédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.